ti jọ mọ̀ wípé nǹkan tó torí ẹ̀ ṣe gbogbo nǹkan tó ń ṣe nìyẹn ṣé ó tán bí ó tán o àwọn náà fúnra lára wọn ti wá confirm ẹ̀sìn àwọn ní ìdí tó ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe nìyẹn ṣẹbẹ́rí tí gbogbo òkè ọdẹ baba ńlá Ìfẹ́lódùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó empty tẹ oníkálukú sàsálà fẹ́mi wọn àwọn ọba wọn wà ń bẹ̀ ẹ̀mí àwọn wà ń bẹ̀ gọ́vnà wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ my dear Kwara nìkan ni wà tèmi rí ní Ìfẹ́lódùn tí gbogbo wa káyà sókè wọ́n ti ṣí sọ́yọ́ o bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ àti Kwara lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àti Ondo State ibẹ̀ gangan lórísun ibi tí wọ́n fẹ́ attack back to back nísìn jẹ́sáré jẹ́sí ọwọ́ ti bà wọ́n nǹkan tí ìwà tèmi jọmọ̀ ta pariwo wípé wọ́n torí ẹ̀ pa àwọn èèyàn wa àṣé òtítọ́ ni òótọ́ ni ìwà tèmi sọ àṣírí tí wọ́n á tú o ni o àṣírí wọ́n ti tú o jẹ́sáré gbé ẹ débẹ̀. Federal government snaps lithium ore thieves, seized 7 trucks in Kwara. The Southwest Zonal Office of the Ministry of Solid Minerals Development, alongside the Department of State Services in Kwara State Command, has intercepted 7 trucks suspected of illegally transporting lithium ore within the region. 7 trucks of lithium. That is, ṣé mo wí pé lithium yẹn wà lára the most expensive solid minerals all over the world. 7 truck lọ́wọ́ ìjọba náà ti bá ń sìn tí wọ́n kó kúrò ní Kwara. The zonal mines officer for the region, Ganiyu Ajibade, who spoke with journalists in Ibadan, the Oyo State capital, said the crackdown followed credible intelligence received on Friday, January 9, 2026. He also revealed that a convoy of 12 trucks had been mobilized to remove lithium ore from an active mining site in Saki, Oyo State. Ajibade said he engaged the Nigeria Security and Civil Defense Corps and the DSS in Oyo State and directed his colleagues in Kwara and Ogun State to mobilize their surveillance teams to monitor and track the movement of the trucks carrying lithium ore in the respective states. Lọ́rọ̀ kan ṣá, Ogun State, Kwara State, Oyo State, àfàìmọ̀ kan má lé gbogbo yín kúrò lórí ilẹ̀ yẹn o bí wọ́n ṣe ń ṣe ní Borno, Katsina, Zamfara, Sokoto, gbogbo báyẹn ṣe ń bẹ̀ ó ń bọ̀ ní Ọ̀yọ́ àti rí ní ti Kwara wọ́n ti lé gbogbo wọn ní òkè òde baba ńlá Ìfẹ́lódùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníkálukú ti di igbá wọ́n ti di àgbọ̀n wọ́n ti lọ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wá sí wípé ọwọ́ ìjọba bá about 7 truck tí wọ́n fi kó lithium ore tí wọ́n kó lọ raw lithium tí wọ́n fi transport ẹ̀ lọ síbo àwọn wo ló ní truck àwọn wo ló ń ṣe mining tó ń kó solid minerals síbẹ̀ ní ìlú tó lọ́ba tó níjòyè Ọ̀yọ́ State wọ́n ti wà ń bẹ̀ náà báyìí ní Saki about 12 truck Ogun State gbogbo ẹ̀ bó ṣe ń lọ lẹ́nu gbogbo rògbòdìyàn yìí báyìí sìn gbogbo Ogun State Ọ̀yọ́ State Kwara State gbogbo ẹ̀ ló máa dahoro torí wọ́n máa lé yín terrorist náà máa fi lé yín dànù àwọn tó wá ń wa kinní yẹn àwọn ni wọ́n lo àwọn terrorist yẹn láti pa yín láti kidnap yín nítorí kán lè máa wa kinní yẹn lọ́fẹ̀ẹ́ lófò ṣé nínú gbogbo rògbòdìyàn ilé ló yẹ kí a rí ọba aládé kan ní ilẹ̀ káàrọ̀ òjìrè kó lóun kó àwọn hunter àwọn ọlọ́dẹ tó kó wọn jọ pé kí wọ́n wá dáàbò bo ìlú àwọn ní Ọ̀ṣun State náà tún lọ invite àwọn Fúlàní sáàárín àwọn ọlọ́dẹ Yorùbá ibo la bá yàrá já kí ló ń ṣe wá gan-an kí ló ń jó wa lọ́wọ́ tá a fi jólẹ̀ kí ni gbogbo ìwà tó wá ń kù sọ́wọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ káàrọ̀ òjìrè kí lẹ fẹ́ sọ ilẹ̀ Yorùbá dì ẹ wá wo fídíò. Gbogbo wa táwọn bíi Fúlàní náà wà ní wa àbí àti ní ẹnì kẹta ẹsọ Fúlàní tó bá wà bíi èmi náà bàbá rẹ èmi náà ní ẹni ààrẹ ọgbà tó gbọdọ bá wà bíi èmi náà ní sọta ní gbogbo yín lọmọ mi ẹ má jẹ kí ẹnì kẹta gbàgbọ́ a fi ọ̀rọ̀ ètò gọọmenti gbogbo bá ń bá ti ṣe lórí àwọn ọgbà tẹ lóyún kì í ṣe máa. Ìgbà tí bá ní ìgbélé ìbọn ìgbélé alábíyèsí bí àdúrà ló ṣe ọ̀dọ́ yìí ṣe ń kí ẹ mọ̀ ṣe kí ọ̀dọ́mátìkì làwọn lò
nǹkan tí bẹ́ẹ̀ tún ti wáyé nǹkan tá máa lè sọ ní pé láì pé wọ́n ṣe ìpáwọ́ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n máa ìpáwọ́ ẹ̀mí náà ẹ̀ṣẹ̀ ìtọ́lẹ̀sì wọ́n bá dẹ̀ máa gbàgbé pé wọ́n fẹ́ yìí náà ní kí lórúkọ yìí wọ́n máa fún yín ní pọ́ǹpà àmọ̀ sí jẹ́ pé wọ́n dẹ̀ máa lẹ́sẹ̀ láti ṣe báyìí wọ́n máa ń fẹ́ jẹ́ kó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì wà in control pẹ̀lú Àmọ̀tẹ́kùn so àmọ̀ wo bá a ṣe jẹ́ lè ṣiṣẹ́ papọ̀ àbámọ̀ ìpín bá ní ìgbòho. Biden nìkan sáwọ̀ gbẹ́ lọ́yọ̀ state yóò wọ́n sáwọ̀ gbẹ́. No Biden to Lagos State. OPC Ghanaian is on the road. No Biden to Lagos State. No bandit! ṣé yìí náà rí bó ṣe ń lọ ẹjọ́ ẹ jẹ́ ká jọ panupọ̀ ká béèrè lọ́wọ́ àwọn kábíyèsí wa nílẹ̀ káàárọ̀ òjíire ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò yé wọn mọ́ ni ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò yé yín mọ́ ni ẹ̀yin àgbègbè ilẹ̀ Yorùbá ẹ̀yin politicians wa ẹ̀yin political leaders wa ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé kò yé yín mọ́ ni eye service ṣe wá wò yín lẹ́wù tó jẹ yín légungun eye service ní gbogbo eléyìí tí mo rí sí ẹjọ́ torí fídíò yẹn ò clear dáadáa òun yẹn kò jọ ti ọba Olúwo létí mi ẹjọ́ ṣolúwo ni àbí ọba Ìwó ni torí Ọ̀ṣun state náà ló ti ṣẹlẹ̀ kábíyèsí yẹn lẹ́ ń gbọ́ o invite àwọn ọlọ́dẹ o ló fẹ́ lọ register o fún wọn ní orúkọ group o ní kó fọ́ọ̀mù group ẹ fẹ́ lọ register ẹ fẹ́ lọ register wọn àbí ẹ dẹ̀ fẹ́ kí ìjọba kí wọ́n acknowledge wọn kí wọ́n fún wọn ní oore ọ̀fẹ́ láti máa gbé ọ̀pá rìn kí wọ́n acknowledge wọn kó fún wọn ní uniform bíi ti Àmọ̀tẹ́kùn ìyẹn ní Ọ̀ṣun ṣùgbọ́n nígbà tẹ́ máa wá ṣe paríparí ẹ̀ àwọn Fúlàní lẹ kó jọ sí àárín àwọn ọmọ káàárọ̀ òjíire tó wà níbẹ̀ tẹ́ni kọ́ni lọ fèsì terrorist nínú igbó ẹgbàwọ́ ẹ̀rọ wá kalẹ̀ lọ́wọ́ àwọn kábíyèsí wọ̀nyí ṣé nǹkan míì ti wà ní ọ̀rọ̀ yìí ṣé mọ̀ pé ìtàn tó yìí wà bẹ́ẹ̀ ó yìí ń jà rìnrìn dèsè wípé ní ọjọ́ kìíní àná tí wọ́n ń ṣòwò ẹrú ẹ̀yin kábíyèsí ẹ̀yin lẹ̀ ń ta àwa aráàlú torí nǹkan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn òyìnbó títí dìsí náà ṣé ń jí ok tó bá jẹ́ wípé Fúlàní wọ́n á jọ èèyàn ọmọ Yorùbá wọ́n á wá wọnú gbó wọ́n á wá àwọn terrorist Fúlàní ẹgbẹ́ wọn tó bá wá kojú wọn àwọn Fúlàní tó jọ èèyàn Yorùbá yẹn o wọ́n á wá kojú Fúlàní ẹgbẹ́ wọn wọ́n á wá pa wọ́n. Fúlàní là ń sọ̀rọ̀ nípa ẹ̀ á sọ pé ọmọ Yorùbá ló lè ṣe yẹn fún ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ àwọn eléyìí ló yà síra wọn dójú ikú for example fídíò kan wà tó ń jà rìnrìn ní north mẹ́ tó jẹ́ sí wípé àwọn terrorist wọ́n gbé AK-47 kọrùn ní ọ̀sán gangan ní north wọ́n dẹ̀ rìn wọ́n roam about the street freely débi wípé wọ́n tó bá dé rí àbìkan wọ́n á tún mú ìbọn wọ́n á tún ṣe pàpàpàpàpàpàpà kò sí ọlọ́pàá kò sí sójà kò sí anybody tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò àwọn Fúlàní ẹgbẹ́ wọn tó járàlú tó wà ní town wọ́n mọ̀ wípé terrorist ni wọ́n àwọn bọ̀bọ́ yẹn wá wọnú store kan fídíò ni o wọ́n wá wọnú store kan wọ́n béèrè fún ice cream Vijumilk wọ́n ṣe shopping bẹ́ẹ̀ ìjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó wà ní city wọ́n lọ bá wọn bẹ̀ nínú store wọ́n ní kó ṣe shopping fún wọn wọ́n bẹ̀ wọ́n pé kó fún wọn lówó ṣé the same Fúlàní tẹ́ ẹ̀ fẹ́ ti pa ń jó Yorùbá lọ pa Fúlàní terrorist nínú gbónìyàn àbí ẹ̀yin kábíyèsí ẹ̀ tí rẹ̀dì
ẹ tí rẹ́dì ẹ ṣáà ń provoke aráàlú títí dìgbà tá a máa fi wá dìde fúnra lára wa tá a máa wá kọjú ìjà sí yín ṣùgbọ́n by the time tẹ́ bá fi lè tì wá dé stage yẹn a ní padà a ní yíjú padà o a kàn ń sọ fún yín ni o ṣé mo wípé ní ọmọ káàárọ̀ òjíire ọmọ aṣàlọ̀ṣàlọ̀ kó tó jà ní wa kò sí wàhálà ẹ̀yin kábíyèsí ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ń push aráàlú ẹ̀ ń push wa ẹ̀ ṣáà push wa débì kan ṣé rí ibi tá bá ti push wa dé ta yí orí padà sí yín àkọkú mọ́ o ṣùgbọ́n ẹ̀yin gan ẹ̀ ní farare lọ ẹ̀kẹ́ iṣẹ́ yín nìkan o àtọmọ àtayá gbogbo olórí gbogbo fámìlì yín kò sílẹ̀ tó máa escape nù yín bẹ́ẹ̀ ni kò sílẹ̀ tó máa escape nù yín kí ló dé ṣé ogun láyé ni eléyìí pọ̀ o ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ gangan ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire like play àwọn ọmọ Ìgbò máa ń gbalẹ̀ Yorùbá mọ́ yín lọ́wọ́ kò ń ṣe wípé wọ́n bá yín dragi Lagos State is no man's land o ìyẹn ọjọ́ wo lẹ tún gbọ́ yẹn mọ́ online wọ́n ti ṣe ìlú ti yí orí ti change wọ́n ti gbé gbàbòmí wọ́n grant interview káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ṣe book oríṣiríṣi náà ṣe ìwé oríṣiríṣi láti proof fún gbogbo àgbáyé wípé láti ipasẹ̀ àwọn náà kọ́kọ́ tẹ ilẹ̀ káàárọ̀ òjíire dó àwọn ni wọ́n kọ́kọ́ fọ́ǹdì Ilé Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ as a matter of fact èdè Yorùbá tí ìwà àtẹ̀mí sọ lẹ́ni wọ́n ní èdè Yíbò ni ara wọn èdè Yíbò lọmọ Yorùbá láti yọ èdè Yorùbá tó já sí wípé ọmọ Yíbò délé ayé ṣáájú ẹ̀yin Yorùbá ọmọ Yíbò ló ń grant interview o tó dẹ̀ fi oríṣiríṣi gbáǹdì o ó ní gbogbo èdè tí Yorùbá ń sọ lẹ́ni èdè Yíbò pọ́nbélé ni ó ní ara èdè Yíbò láti yọ èdè Yorùbá tó já sí wípé a padà bá wọn láyé ni ibẹ̀ lọmọ Yorùbá ti wá kọjú ìjà síra wọn torí ìtàn tẹ́ fi ìtàn bá yí ara tẹ́ fi bá ilẹ̀ káàárọ̀ òjíire jẹ́ ẹ fi ìtàn títí ẹ mú ìtàn ẹ pín ilẹ̀ káàárọ̀ òjíire sí méjì ilẹ̀ Oòduà land Yorùbá land nìyẹn ó ti pín sí méjì àbí kò sí wàhálà ẹ wá wo fídíò. Òdú ni mí ṣàmọ̀ fọlọ́kọ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ọ̀túnba Olóyinká Waheed tí mo jẹ́ ọ̀túnba aláṣẹ ọba Adéfúnmi Ajédùn Ìgbé ọlọ́yọ̀ Ọ̀fọ̀yọ́ tó jẹ́ ní South Carolina tí mo sì tún jẹ́ agbáṣàgà ìtorí Ẹ̀gbáland. Àkíyèsí kan mo fẹ́ pe ẹ̀yin ọmọ Yorùbá sí ipe torí wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́dẹ́ kó tó dàbí òwe pàápàá lórí ọ̀rọ̀ Ọọ̀ni àti Aláàfin Ọ̀fọ̀yọ́ ṣe rí pé ọ̀rọ̀ wọn ó ń fẹ́ àmójútó ẹ rí pé mo show fídíò ìròyìn kan lánàá lórí YouTube ṣùgbọ́n kíní yìí wá ń kọ mí lóminú àwa gẹ́gẹ́ bí agbáṣàgà tó ń fi wá joyè agbáṣàgà tá ń promote culture ní United States of America tá a dẹ̀ ti gbé Ọọ̀ni of Ifẹ̀ wọ Hollywood tó jẹ́jẹ́ pé wọ́n gbà wọ́n sọ́wọ́ wọ́n gbà wọ́n lálejò gẹ́gẹ́ bí olórí ọba ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí mo dẹ̀ ń wòye pé nǹkan tó ń fa àwọn awuyewuye tó ń fa wàhálà yìí òun ni nǹkan tí mo ṣẹ̀ sọ tán yìí wípé olórí aládé of Yorùbá àwọn nǹkan tó ń fa wàhálà náà ni nínú ọdún 2026 tí a fẹ́ bọ́ sí mo fẹ́ ká pèrò ọ̀dọ̀fin wa sí àwọn nǹkan yìí pé kí a má jẹ́ kí kíní kó ba ilẹ̀ Yorùbá jẹ́ tàbí kó pín ilẹ̀ Yorùbá sí méjì ẹ̀rí pé bí wọ́n ṣe ọwọ́ tán gbé lọ yìí ó ti ń di olórí dorí ẹ̀mú ó dẹ̀ ti ń pín àwọn ọmọ Yorùbá ẹ̀rí pé àwọn kan ti ń sọ pé àwọn kan ní Yorùbá àwọn kan ní Oòduà àfẹ́ kí nǹkan yìí kó ṣẹlẹ̀ kó continue ní àpẹẹrẹ ìkọ́ tèmi fẹ́ mú jáde lábàá ni pé àwọn tó ń tẹ̀lé Ọọ̀ni of Ifẹ̀ tó máa fọ́n fèrè pé olórí aládédé ẹ má ẹ jọ̀ọ́ bóyá kán tiẹ̀ fi yẹn kán fi sílẹ̀ díẹ̀ náà ẹ̀rí pé nígbà tí Aláàfin Ọ̀yọ́ náà dé àwọn náà tún kó àwọn tiẹ̀ jọ tó ń sọ pé olórí aládé mélòó la fẹ́ ní ilẹ̀ Yorùbá àwọn nǹkan tó ń fa wàhálà yìí nìyí kí Aláké Ọ̀fẹ̀gbá náà lọ kó yànjọ kó máa lólórí aládédé tàbí ọba Ìwó kó náà lólórí aládédé ẹ̀rí pé ẹ jọ̀ọ́ nǹkan tó ń fa wàhálà yìí. nǹkan tí àwọn èèyàn wa nílùú òyìnbó náà tí wọ́n sọ tó já sí wípé ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tàwa wà nílùú òyìnbó kò ṣẹlẹ̀ tí inú wa dùn sí situation tó ṣẹlẹ̀ láàárín èèyàn ọba wa nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀ ń dojú tì wá onílẹ̀ gan òde inú onílẹ̀ gan ò dùn sí yín kò dùn sí yín we are not happy with you at all ojoojúmọ́ lẹ̀ ń bà wá lójú jẹ́ online kí ló dé sẹ́yìn nìkan lẹ́ máa kọ́kọ́ jọba ní ṣógun láyé ni ṣùgbọ́n wọ́n ní ohun tá a bá fọ fún fèrè ní fèrè fọn jáde ìkan lára àwọn media and publicity kìíní bàbá Tinubu wọ́n ti bọ́ síta wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí wọ́n sọ. Ọ̀yọ́ empire belongs to history. No Yoruba king holds supremacy, Tinubu's aide.
A senior special assistant to the President Tinubu on media and publicity, Temitope Ajayi, has sparked widespread debate after declaring that the era of imperial dominance associated with the old Oyo Empire has passed. Ajayi also stated that no traditional ruler holds supremacy over others in contemporary Yoruba society. Ajayi made the remarks in post shared on X, formerly Twitter, where he attached a photograph of the current Alaafin of Oyo, Oba Akeem Abimbola Owade, while advising his argument against perceived hierarchical superiority among Yoruba monarchs. We are no longer in the era of the Oyo Empire, Ajayi wrote. Rome and the United Kingdom that once ruled more than half of the world as empires can no longer claim sovereignty over former colonies. Times have changed. We are now in a new world. Ohun tí ẹni yẹn sọ bí ni wípé empire ká máa claim empire o. Wípé ayé ìgbà yẹn ni ó ti bá ayé ìgbà yẹn lọ. Even gan ó tún wá tẹ̀síwájú wípé even Rome àti British tó jẹ́ wípé àwọn ni wọ́n ní the biggest empire jù ní all over the world, tí wọ́n control more than half of the world, tán colonize. Ní àsìkò tá a wà yìí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. There is nothing like empire mọ́. Wọ́n dẹ̀ ní agbára lórí gbogbo àwọn other countries tí wọ́n colonize mọ́. So this is a new era tó já sí wípé ajá àwòyí òun ló máa mọ ehoro òwòyí lé. Tẹ́ bá dẹ̀ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ nínú fídíò yẹn, ó dàbẹ̀ ni wípé the same thing náà ni bàbá yìí sọ nínú nǹkan tí mo kà yìí o. Lórí nǹkan tó sọ ó dẹ̀ pé ó make sense o. Ṣé ẹ rí ká máa bọ́ síta gbìgbìgbìgbì olórí aládé ti dé ẹbìlà ó gbàgbàgbàgbà olórí ọba ti dé ẹ yàgò àti bàbá Aláàfin àti bàbá Ọ̀ọ̀ni, bóyá kí bàbá Tinubu kẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n lọ stop ẹ̀. Gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ nínú fídíò tẹ̀wò tán nísìn, tó bá jẹ́ wípé olórí aládé ti dé ìpẹ̀kun adé, olórí ọba ti dé ìpẹ̀kun ọba, òun ló máa dógun tó máa dọdẹ tó máa mú gbogbo wa tákẹ̀yìn wa síra wa tá máa bẹ̀rẹ̀ sí ní bára wa jà tí ọ̀tá dé yí wa ká. Tí ọ̀tá dé yí wa ká. Tí ọ̀tá yí wa ká, àárín ọ̀tá la wà. Àwa mọ̀ nǹkan tá à ń ṣe, àsìkò tó yẹ ká pe àrùn àti ọ̀dọ̀fin inú wa ká jọ mọ̀ nǹkan tá à ń ṣe. Gbogbo differences tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ láàárín àwọn ọba àná, láàárín àwọn àgbààgbà àná bíi àwọn bàbá Awólọ́wọ̀ àti àwọn tó kù àti bàbá àwọn ọba tó ti jẹ tó ti lọ. Bí àwọn àsìkò yìí bá ṣe máa mú gbogbo ẹ̀ tá máa paná kíní yẹn mọ́lẹ̀ torí wípé ìlú ti yí orí ti change. Kí ló dé tó ṣe jẹ́ pé ọ̀tẹ̀ tó ti lọ tí ò bí nǹkan rẹ̀ nígbà tí wọ́n wà ń bẹ̀. Ọ̀tẹ̀ yẹn la ṣì ń ṣùsì láti sọ wípé ká máa continue. Kí la fẹ́ gé níbẹ̀? Àwọn tó dá ìjà yìí sílẹ̀ tán jọjà wọ́n ti wàjà, wọ́n ti lọ, wọ́n rántí kankan mọ́. Ìgbà tí wọ́n nìyẹn. Ẹ̀yin tẹ̀dẹ̀ pa ìtàn tẹ́ fi da yérú tẹ́ fi bọ̀rún ṣe jẹ́. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé orúkọ tiyín náà ti tún wà nínú ìtàn burúkú. Torí tó bá dọjọ́ iwájú àrọ́mọdọ́mọ tí generation wọn ò ní bá wọn tó lè má bá irú wa yìí láyé, wọ́n á pàdé orúkọ yín nínú ìwé ìtàn burúkú bẹ́ẹ̀ ṣe bá tẹ́ ẹ ṣe fi ìtàn pípa tẹ́ ẹ fi ba ilẹ̀ káàárọ̀ òjìrè tẹ́ ẹ fi bàjẹ́ tẹ́ ẹ kẹyìn ọmọ bàbá àtìyá tẹ́ ẹ kẹyìn wọn síra wọn nítorí pé ẹ fẹ́ àṣejù àti àṣetẹ́ tẹ́ wálé ayé wa ṣe torí pé láìkì ọ̀tẹ̀. Òun ni wọ́n sọ bí ajẹ́ wípé bàbá Tinubu ló sọ. Kò sí ọba kankan tó ju ọba kankan lọ mọ́ nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé yẹn ló máa dogun tó máa dọdẹ nílẹ̀ káàárọ̀ òjìrè kí gbogbo ọba ẹ lọ di territory yín mú. Iṣẹ́ tẹ́ ẹ bá gbé ṣe development ẹ bá mú bá gbogbo ibi tẹ́ ẹ bá balẹ̀ lórí àti ilẹ̀ káàárọ̀ òjìrè ọlá fi máa mọ̀ yín lólórí tá fi máa gbà fún yín. Ṣé wá rí olórí ọba ti dé ìpẹ̀kun ọba, olórí adé ti dé ìpẹ̀kun adé. We are sick and tired of it. Ọ̀tẹ̀lẹ̀ fi ń ṣe ẹ̀sìnmí. Gbogbo ẹ̀yin kábíyèsí tó yẹ kẹ́dẹ̀ bá wọn yanjú gbogbo kìíní tẹ́yìn náà pín sí méjì torí o tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Ọọ̀ni àti ilé tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Aláàfin. Ẹ̀yin nu Ọlọ́run. Ilẹ̀ onílẹ̀ ń bínú sí yín, á sì bínú sí yín. Ìkà ni yín. Ẹ dá. Tá bá wá sọ̀rọ̀ sí yín, ẹ wá máa sọ wípé wọ́n ń rí yín fín. Ẹ̀yin gangan ìwà ọwọ́ yín ti sọ yín di aláwàdẹ ẹdìyẹ.
ẹ ti kọ́kọ́ fi ìwà yín ìṣe yín ẹ ti fi ríra yín fín káwa tó wá sọ̀rọ̀ sí yín ẹ ń bojú wa jẹ́ ojúmọ́ kan ọjọ́ kan àsìkò kan ìgbà kan lẹ fi máa ń disgrace ìran ọmọ káàró òjìrè online nítorí àǹfààní titi yín ẹ bára yín jà wípé development bí ò tí tó ẹ jẹ́ ká ṣe sí ẹ jẹ́ ká lọ build ibẹ̀ yẹn náà ẹ jẹ́ ká gbé ibẹ̀ yẹn gòkè àwọn ọmọ wa ló ń wà bí ẹ jẹ́ ká lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ jẹ́ ká lọ ṣe irọ́ èmi ló lórí ìwọ ló lórí o gbọ́dọ̀ tẹ̀ fún mi mi ní tẹ̀ fún ẹ ìyẹn lẹ́ ń bá kiri ṣe ẹ̀sìn ayérayé lẹ́ ń ṣe náà láì tẹ́ fẹ́ra yín ṣe tẹ́ mọ̀ ṣe rí mo sọ lẹ́ẹ̀kan máa tútù sọ láìpẹ́ láì jìnnà ẹ máa sún wa kan ògiri tá a bá yí padà fún yín ẹ ní láìkẹ́ kò sẹ́ni tó máa yẹ̀ wá lọ́wọ́ wò tá a bá tí ìmúlẹ̀ ara ẹ̀yin ọba bíi méjì àbí mẹ́ta ká fi parọ́ kò ránṣẹ́ fẹ́yìn ọba tó kù ẹ ní sowó agbẹjẹmọwọ́ ẹ rò pé ayé fàmílétè tutọ́ tẹ̀ jẹ ní ayé ìgbà tẹ̀ ń tà wá lẹ́rú ó lẹ́tún fẹ́ ṣe é sè ó máa lẹ́yìn fún yín torí ẹ̀yin lẹ ń bá ẹ̀yin lẹ kó bá wa ẹ̀yin lẹ ń bá ti àwọn ọmọ káàró òjìrè ẹ̀yin lẹ ń kó bá wa torí àǹfààní ara yín ẹ wá bí gbẹjẹrẹ àjèrè kọ́kọ́ lára ẹ̀yin ọba náà ṣàjèrè kọ́kọ́ lára yín ni ṣó lé anybody tó ní problem ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dá sí àbí ó níbi tẹ́ gbà wúlò fẹ́ anybody kí ló gúgọ̀ tó jẹ́ pé ojoojúmọ́ disgrace lẹ́ fúnra yín online ṣojú òun tì yín ni ẹni kẹtẹ́jì sọ́fẹ́ ẹni kẹtẹ́ ọ̀la kẹtẹ́jì sọ́fẹ́ ṣé nǹkan míì ti wà bẹ́ẹ̀ ni tó bá wá lélẹ̀ tí orí àpèrè ní lára láàrin ọba ilẹ̀ Yorùbá kò jẹ́ dandan kẹta kú síbẹ̀ ẹ gbádé sílẹ̀ kẹ́ fi gbogbo bẹ̀ sílẹ̀ no be by force ayé ti lajú jù yẹn lọ kí onílẹ̀ kó tó fi yín ṣí ẹ̀sìn kúrò ń bẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ bá sì máa ṣẹ̀sìn níbi tẹ́ ń bá lọ kí ló dé ganan adé ń sọ kàkà tó yẹ ká ẹ wá nǹkan ṣe sí ìṣẹ̀lẹ̀ dẹ̀ múra kankan olórí adé dékọ̀ olórí ọba ní olórí adé ó sọ school fees àwọn aráàlú àwọn children tó wà ń bẹ̀ olórí ọba ṣe é fún àwọn ọmọ tí ò nílé ẹ fún wọn nílé olórí adédé olórí ọba dé ẹ wá ní gbẹjàre gbogbo yín orúkọ tèmi ò yí padà Yèyé Dára ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi drop comment sábẹ́ fídíò má sì gbàgbé láti bá mi share kó dọ́dọ̀ àwọn ọba yẹn káwọn náà fetí gbọ́ ire.